nínú ìwé Jòhánù orí 5 láti ẹsẹ̀ 2 a kọ wípé adágún omi kan wà ní Jerúsálẹ́mù létí ibodè àgùntàn tí a ń pè ní Bẹ́sáídà lédè Hébérù tí ó ní ìloro 5. Ǹjẹ́ gbogbo ogun àti ègún adágún nínú ayé rẹ ọ̀run kò fi òpin sí. Gbogbo májẹ̀mú àti ègún adágún nínú ayé rẹ Jésù kò fi òpin sí ní orúkọ Jésù. Ká ṣiṣẹ́ ká má rí èrè jẹ, ká ṣiṣẹ́ ká má rí àkójọ, ká kàwé ká má rí iṣẹ́ gidi. Gbogbo ogun àti ègún adágún ọ̀run kò fi òpin sí nínú ayé rẹ ní orúkọ Jésù. Nínú ẹsẹ̀ 3 nínú wọ̀nyí lé ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé dùbúlẹ̀ sí, àwọn afọ́jú, àwọn arọ. Ní orúkọ Jésù gbogbo ogun àti ègún àìsàn nínú ayé rẹ ó yá gba ìwòsàn lọ́wọ́ àìsàn ọjọ́ pípẹ́ tó ti di àgbàná sínú ayé rẹ. Ó yá gba ìwòsàn, gba òmìnira ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ 4 ó ní áńgẹ́lì a máa dìgbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà a sì máa rú omi. Lẹ́yìn ìgbà tí a bá sì ti rú omi náà tán ẹnikẹ́ni tí ó bá kọ́ wọ inú rẹ̀ a sì di alára dídá nínú àrùn kárùn tí ó bá ní. Ǹjẹ́ ní orúkọ Jésù áńgẹ́lì tí ayé rẹ nílò láti gba ìdáǹdè lọ́wọ́ ogun àìsàn tó ti di àgbàná sínú ayé rẹ, áńgẹ́lì náà Olúwa kó rán ọ sí ẹ. Áńgẹ́lì náà kó bẹ̀ ẹ́ wò lójú oorun àti lójú ayé. A sọ nípa ọkùnrin kan ní ẹsẹ̀ 5 ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tí ó wà ní àìlera ní ọdún 28. Gbogbo àìsàn tó ti di ègún sínú ayé rẹ, gbogbo àìsàn tó jẹ́ kó máa béèrè nǹkan tó ń ṣe níta nígbà tó ń gbé ẹ sínú ilé, gbogbo àìsàn bẹ́ẹ̀ ó yá gba ìdáǹdè, gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù. Ó ní bí Jésù ti rí ní ìdùbúlẹ̀ tí ó sì mọ̀ pé ó ti wà níbẹ̀ fún ọjọ́ pípẹ́. Jésù wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Abirùn náà dá a lóhùn, ọ̀gbẹ́ni èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún náà nígbà tí a bá ń rú omi náà. Bí èmi bá sì ti ń bọ̀ wá ẹlòmíràn sọ̀kalẹ̀ ṣáájú mi. Jésù sì wí fún un pé dìde gbé àkéte rẹ kí o sì máa rìn. Láti òní lọ gba ìwòsàn ní orúkọ Jésù, gba ìdáǹdè lọ́wọ́ ogun àti ègún tó ń jà ogun àìsàn, ègún àìsàn tó ti di àgbàná sínú ayé rẹ ó yá gba ìwòsàn, gba ìwòsàn.